Mommy, Tèmiládé. mommy, Hein? mo lọ sí yàrá Tèmiládé ní láti lọ jí Tèmiládé. Kí ló ṣe mọ́? Ẹ lè bí pé Tèmiládé tọ̀ lé. Tèmiládé tọ̀ sí gbogbo orí bẹ́ẹ̀ ti tutù. Ọlọ́run ò ní jẹ́. Ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu? Tèmiládé tọ̀ lé. Mọ́mí wa lọ confirm ẹ̀. Tèmiládé tọ̀ lé mọ́mí. Tẹ́mi! Tèmiládé! Lẹ́sẹ̀ lẹ̀ fún mi, my friend. Ẹgbẹ́ ìparọ́ ọmọ ẹ̀. Ìwé wo bóyá ń rí látẹsẹ̀. Gbẹ́nu ẹ dákẹ́. Tèmiládé. Ẹgbẹ́ ìparọ́ ọmọ ẹ̀. Ó ní ó dàbí pé o tọ́lé. O tún mi rí. Mo lè gbá etí o tún mi. Tọ́nà àrùn fún mọ́mí. Ẹni kò tọ́lá àrùn. Ẹ máa rí. Máa rí kò tí. Mọ́mí ẹ̀wọ̀n bí Tèmiládé ṣe ń gbá. Tèmiládé ń pọ̀ ní. Darling, Ṣọlá ọmọ ẹ̀. èyí tí mo tún rí leléyìí o. Ṣé o rí ọmọ ẹ̀? Go back to your room, Jari. Kó lọ clean the video first. Ọ̀gá ń lè o, àgbá etí ẹ o.